ibi tí mo ti wà mo rí fẹ́ wá gan ni ibi tí àfààní dé ibi tá a ti ṣe àṣọ fellowship. Ẹ bá ń ti ara obìnrin sí Ọlọ́run. Olúwo ṣe o èmi mo ṣe o láyé mi ṣé mo yí dọ̀pin láyé mi lórí òkè Àgbàlá Gabriel. Wọ́n ti sọ mọ́lẹ̀. Àwọn ọ̀ṣọ́ sí bàbá àkájọ àdúrà. Ẹgbẹ́ mi láti àdúrà sàásán mi ọ̀. Ọkùn tó ń lọ. Ẹ̀rẹ̀ dágbére bá lọ́wọ́ ó ti mọ̀ pé ní àdúrà mọ̀ ń lọ bí ọ̀. Ẹ̀mí mi mo dúpẹ́ o. Sọ̀rọ̀ mi àsìkò ní já sásán. Àti mo ṣọ́ ọ̀dọ́ ọdún bàbá mi ọdún ojú ọ̀gá o. Ṣẹ́ẹ̀tì ẹ̀mí wọlé. Ṣẹ́ẹ̀tì ọlọ́run ní ọwọ́ ìbàjẹ́. Mo fẹ́ ní kẹ́rin tàbí nínú obìnrin. Àwọn mi jáde ni wọ́n bí wọ́n ara wà ní tó bá lọ́wọ́ ṣe yóò ṣe rẹ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ni ṣẹ́gun wọnú ogun. Àmín Jésù. Bẹ́ẹ̀ni ṣẹ́gun wọnú ogun lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ mo dúpẹ́ ọ̀ṣẹ́ o. Pẹ́ẹ́tọ̀ lọ jábọ̀ o. Ẹkún ayọ̀. Ọ̀sẹ̀ tí ẹ bá dolú sí ìkọ́ lè kàn sí téèyàn náà ó dè rẹ̀. Àwọn tí wọ́n gbé dé nígbà pé mi kò wọlé ni. Wọ́n ṣàdúgbò bí mo jókòó síbi ní kó ní wọn mọ̀ ṣe. Ọlọ́run tó wá ṣe ti yẹ kó náà ṣe tèmi tó ṣe tèmi náà kó tó mo dẹ̀ tó ṣe náà nì. Àṣẹ tèmi náà dá. Èmi mo ṣe mi kó kú. Mo rà àánú gbà mo kẹ́jọ àdúrà. Torí pé àánú fọ̀ fún mi. Mo ṣe o. Jáde mo dúpẹ́ mi yóò wà gbé síbí. Wọ́n àti ẹ̀ tí ìrà fún mi, ó ti ń ṣàdúrà. Jáde ẹ̀mí yín ogun, ẹ̀ ní fìnira ló gbà. Ọgbà tó bá ti lọ́wọ́ sí yọ fún wa ẹ̀sẹ̀ rẹ̀ nínú Ẹ bá ń ọjọ́ ti ara sí. obìnrin sí Ọlọ́run. Mo dúpẹ́ o dáàdì. Sọ́gbọ́n mi ò sí Ẹni tí jọyà. Ọlọ́run bá fún ní orí ọ̀fẹ́, ọba ara máa ń ṣe nǹkan fún obìnrin. Mo rí wọn sí. Fún obìnrin tó ń ṣàdúrà yìí. Àdúrà tí inú gbà. Àmín Jésù. Àdúrà tí inú gbà. Àmín Jésù. Kẹ̀kẹ́rẹ́. Àǹtí ìdílé. Ọlọ́run aláàánú sí ẹ. Àmín Jésù. Àánú òdìdí. Ẹ jẹ́ kó bóyá ń sàn. Ẹ bá ń ti ara obìnrin ẹ̀ sí Ọlọ́run. Bára máa ń ṣe ẹ̀yọ̀kan. Bára máa ń ṣe ẹ̀yọ̀kan. Bára máa ń ṣe ẹ̀yọ̀kan. Bára ẹ̀yọ̀kan. Báwo kọ́mẹ́ntì? Àgbélọ̀ òṣèjèrè rọ̀. Ṣẹlẹ́gbẹ̀ẹ́ lọ. Àwọn ti lè kó. Bàbá wa mi dẹ́ ìbẹ̀rù. Bàbá mi dé Lẹ́kí. Lẹ́kí phase 2. Àbọ̀dọ̀ bàbá wa dáàdì bàbá tó fẹ́ ṣe. Ìyálájé bè wọ́n lé obìnrin ẹ̀dá wọ́n là máa fún 100,000. Ìyálájé gbà kó dúpẹ́ lọ́wọ́ wọn. Ìyálájé kọ̀dùrù. Ọlọ́run ní fi yé sílẹ̀ mọ́ mi. Ẹ̀wà níbi ìdẹ́nu ló gbà wọ́n kọ́ jẹ́. Ìsọmọ jìnnà fi yé jẹ́. Ẹ̀wà ní jẹ́. Ìyálájé. Ẹ̀wà ní jẹ́nu wí.
rí ṣe. Wọ́n ní kó ti sọ fún mi àwọn Jésù. Àmì ìyá wa gùn. Lágbára Ọlọ́run ẹ̀ ní fìlera ló gbà. Mo dúpẹ́ o. Gbogbo bí níbi táwọn ìbá wá dé láyé ogun rẹ̀ àti àmọ́ ọlọ́run ní fún wọn sí. Mo dúpẹ́ yín náà máa tọ́jú àdúrà. Ẹ wà ní gbọ́dẹ̀. Ẹ ní gbọ́dẹ̀. Lẹ́sẹ̀ náà máa yóò ní gbọ́dẹ̀. Ìyálájé ẹ ṣé o. Ìyálájé. 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 Ìyálájé tèmi nìkan. Ẹ ṣé o Ìyálájé, kò ní bàjẹ́ fún yín. God bless you, man. God bless you. God bless you, man. God bless you. God bless you, man. Ìyálájé. Ìyálájé. Wo tẹ́lẹ̀ mi ọ̀sẹ̀ jáde. Mi ò ní sọ́jú bá ń lọ, màkánìkan máa gbó náà mo bá ẹ lò. Hello, sir. $180,000, sir. Kí ló dé? Sir, kí ló sọ, sir? Wọ́n ní ọmọ yìí lélẹ̀ wọ́n là máa sẹ́ $180,000 sí. Kí ló dé bèrè? Mama. Ó jẹ́ $280,000. Bàbá ẹ ṣé sà, wọ́n ní méjì ńlẹ̀ mọ́ o, ẹ ṣé sà. Thank you, sir. Sir? Wọ́n láwọn fẹ́ ṣe báyìí. Mo ń bọ̀ ọ̀nà dúró. Ìyálájé ti send 100 wọ́n dúró mo ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹnìkan ń pè mí mo ń bọ̀ ẹ jọ̀ọ́. Hello. Yes, sir. Daddy era, sir. Yes, sir. Era, sir. Sir? Yes, sir. Mo ti fẹ́ sir. Daddy era, sir. Ẹ kú jẹ́ mẹ́ta, sir. Bẹ́ẹ̀ ni o. Ìrọ̀lẹ́ sí ọ̀la ẹ̀ fún 100,000. Ẹ̀ fún 100,000. Gbogbo. Àǹtí, kí ló fi sórí? Kí ló fi sórí? Kí ló fi sórí? Kí ló fi sórí? Kí ló fi sórí báyìí? Kí ló fi sórí? Kí ló fi sórí? Dìde, kí ló fi sórí? Dúpẹ́ lọ́wọ́ wa. Dúpẹ́ lọ́wọ́. Dìde. Olórí tí mo ní ẹ ti sọ sókè ẹni gbọ́dọ̀ lọ́wọ́ Jésù. Mo dúpẹ́ ẹṣẹ́ o. Ṣé kò tó lè padà ní kí wọ́n. Nọ́mbà fún 100,000 yẹn á jẹ́ 380,000. Ẹn tó lóun nílò machine kan, wọ́n ti fún ní 380,000. Yóò ra machine, yóò gba ṣọ́ọ̀bù, yóò ra material. Wọ́n dá lórí kiri ìwà ní kẹ̀kẹ́ mọ́ ibi tó wọ́n wá sí àgbàlagé wọ́n mi ọ́pẹ́rẹ́tì ní fẹ́lẹ́dé náà mú mi débi báyìí ibi tí mo ti rìn kìíní àyè tí ìrọ̀ ní àwọn tó wà ní Hello, sir. Yes, era, sir. Yes, sir. Daddy ẹ káàárọ̀, sir. Sir, kí lẹ sọ?
Why 80 again? Don't want to send this in sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Wọ́n là ń bẹ́ ṣe sí. Kí ló fi sórí obìnrin yìí? Kí ló bá ṣe? Ok, wọ́n jọ kóyè pẹ̀lú àárọ̀ yìí. Wá tó wá ṣọ́ọ̀ṣì ló wá gbálẹ̀ ni. Wọ́n gbálẹ̀ church pé kí mo sùn kálẹ̀ lónìí Monday. Kí wọ́n gbálẹ̀ church pé màmá ti tẹ̀sí òru mọ́jú. Kí wọ́n gbálẹ̀ church. Mo wá níbi tó ti ń kó yẹ̀pẹ̀ church mo ní jẹ́ kí n jọ ìwọ̀n pé kájọ kó. Ìmí ìjọ mo sì ní àjọ kó kí n tó kúrò church ni mo tún lò bí mo jókòó sí. Mo sọ mi tí ìjẹun àárọ̀ mo nílò tí má gbàwẹ̀ nǹkan. Kéèkéé ń wọ̀ bá dalẹ̀ ìmọ̀ jẹ́ pọ̀ tó kùnẹ̀ tí mo ra tẹ́lẹ̀. Tọmọtọmọ ni ó ti mú rẹ̀ bí tí mo ra. Dúpẹ́ lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣe ọ̀nà òní tí mo ní ẹni wálẹ̀ o. Ẹni wálẹ̀ o. Pásípọ́jú tẹ́ ẹ jẹ́ ẹni dèrò ẹ̀yìn lórúkọ Jésù. Ẹ wà ní tọrọ jẹ́ kẹ́yìn ayé yín. Ẹ ṣé mo dúpẹ́ mi yá wá gùn. Lágbára náà dájú mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà. Olúwa ṣeun. Sá. Yes, sir. Sir. God bless you, 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 sir. Ẹ ṣé, sir. Máa dúpẹ́. Ẹ ṣé, sir. Ẹ̀lú jábọ́ lórúkọ Jésù ẹ̀rí wálẹ̀ òde. Thank you, sir. God bless you, sir. Thank you, sir. Ẹ bá sọ pé gbogbo àwọn tó ṣòro ìpè wọ́n máa dókè ní. Àdúrà rẹ ti gba obìnrin. Àwọn mélòó gan-an? Àwọn mélòó gan-an ló ní yóò máa sí ilé ẹ̀kọ́? Ọmọ mi ni dádì. Àǹtí yìí ní excuse me. Lẹ́yìn mi ò lórí fún. Dádì ẹ ṣé mo dúpẹ́ o. Ọmọ ẹ wà lórí. I'm talking of individually. Àwọn kan náà ló máa ṣe mí báyìí. Ẹ̀ńtẹ́lú pásánálì ní kì í sọ ọmọ kì í sábúrò kì í sẹ́gbẹ̀. Tọ́mọ bá ń wá tọ́jú tó ká lọ́wọ́ ẹ̀ àbí ká ló ká ọmọ wọn dùn bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn wà bí tó nílò máa ṣe ìmọ̀ tó lọ́kọ́ mọ́. Kí gbogbo yín kẹ́ tó lọ, mo tún fẹ́ fi kankan kún fún yín ẹjọ́ tó ti lọ. Ẹni máa ṣe ìlú dẹ̀. Máa ṣe ìlú máa ṣe. Màmá yìí. Ṣé kí ọmọ mi nílò nǹkan ni? Ẹ mọ iye ọmọ àwọn tó nílò nǹkan bí mi. Tí mo máa wò.
Ó máa wo ni? Ẹ dá mi lóhùn. Ẹ má lórúkọ bàbá mi o. Fún ní màá sí kékúkú sọjọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni, ó sọ̀rọ̀ àánú gbà ní. Àánú Ọlọ́run. Àánú Ọlọ́run. Mélòó ta ló tún nílò ẹ̀? Àwọn kan gan nílò lórí ayéfẹ́. Bẹ́ẹ̀ni. Ìta ṣe ni pé Ọlọ́run ràn wá lọ́wọ́. Arábí máa ń sìn 20. Àwọn àpẹẹrẹ lọ́kàn. Mo ń bọ̀. Hello. Ṣé bàbá lẹ sọ okay sir, God bless you sir. Ìbéèrè lẹ́pẹ̀lẹ́ kan sir. Okay sir, káyọ̀ machine kúrò. Láti ẹ̀dùn àbúrà sìmẹ́ǹtì ní sìmẹ́ǹtì tàbí wọ́gìlì àbúrà sìmẹ́ǹtì ṣọ́ọ̀ṣì ní God bless you sir. God bless you sir. Wọ́n instead of 180 wọ́n send 223,000. Wọ́n máa fọ́ 3,000. Wọ́n ní àbúrà pure water, wọ́n ní àbúrà pure water. God bless you daddy. Ojú òní tí ẹ̀rí àbọ̀bọ̀. Ó dáa àwọn tó dúró yìí àwọn tó máa ń kíyàn kú oríire ó yẹ wọ́n lábẹ́ oríire. Ó yẹ kí wọ́n lá ìka oríire tó yẹ yín ẹ láka oríire. Sáwọn àtàǹkì ẹ̀kọ́ yẹn ṣe káwọn náà jẹ búrẹ́dì àti bọ́tà oríire ni. Oh yes. Oríire tí inú nípa ẹni. Ó dà wọ́n máa rán mi sí. Mo ní wọ́n rán mi sí. Bí òjú 5. Oh,
wúrà àti fàdákà mo tí mo nílò. Bọ̀dọ̀ Mọ́rúwá ilé ìwẹ̀ àwẹ̀ o. Àwẹ̀ dábì. Mo fẹ́ dúkìá ìdíje. Ó pọ̀. Àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ sáré ran obìnrin lọ́wọ́. Mi ò mọ ṣe mọ̀. Ọkàn ibi náà gbogbo ẹ̀ wà. Mo kàn béèrè náà ni pé ká ló nílò máa ṣì ń bí. Àwọn tó ń sọ gan tó mẹ́rin ojú ìwé kan lọ sọ́jọ́ rẹ̀ nìkan. Sọyìn tó wá ń sọ ló káàkiri mi pé ìbóhùn ni mo ríran sí ní Wednesday tí mo ní kó padà sọ́dọ̀ ẹni tó bá wọ live Wednesday tí mo ní kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ pé lọ padà kẹ́ lọ márì padà ó lóun ò ní padà bó ṣe wá dé lọ́kọ́ pè é àṣé alábàárù ló ń ṣe nínú ọjà Ẹgbẹ́dá inú mi dùn pé àánú kan mi ò mọ̀ personally dédé mi ò dá mọ̀ personally but mo ṣàwọn pẹ́ di wá church so inú mi dẹ̀ dùn pé àánú Ọlọ́run kan báàánú ṣe máa ń kàn yàn nìyẹn o gbogbo yín tẹ̀ ń sàmì àánú máa kàn yín. Àánú tẹ̀ retí ẹ̀ ó máa kàn yín. In the name of Jesus. Ní sáré lọ bí sìmẹ́ǹtì ṣọ́ọ̀ṣì wa. Ó ṣe pàtàkì. Àpè fáwọn ẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀rọ táwọn ẹ̀ ti já fún wa lọ gbé ní tí wọ́n ti já fún wa nìyẹn. Thank you so much. Ẹ̀yin tẹ́ ẹ já sìmẹ́ǹtì. Ẹ̀ ní mọ ìbànújẹ́ àwọn kan náà bá wa já ilé. Àwọn kan láti UK ẹni fẹ́ já 20 bars. Ẹni fẹ́ já 20 bars. Kí ni ká fi ṣe àfọwọ́ ilẹ̀? Ìrẹ̀lẹ̀ prayer city. Mo la fi ń wọ́ ọ̀pọ̀ orí ọ̀fẹ́ Jésù. Àwọn kan náà jà fún ọba Jésù ló sọ 100 bag. A dẹ̀ nílò 200 bag. A ṣe rí 100 bag. Ó ṣì ń kú 100 bags. Wọ́n dẹ̀ ń ta báàgì kan ní 9,000 naira. So tọ́lọ́ máa fún yín lórí ọ̀fẹ́. Èyí ṣe nítorí tá à ń ṣe lọ́wọ́ nípìnlẹ̀ tí plan kò tá bá ń ṣe láì lọ́sàn-án máa gbé e. So a fẹ́ wọ ilẹ̀ church. Gbogbo ohun tí ò dán, gbogbo ohun tí ò dúró nínú ayé yín, orúkọ Jésù Olúwa máa gbé dúró. Àmín Jésù. Àárọ̀ yìí náà bá wa já fílìn ọ̀kan yẹn. Àárọ̀ yìí náà bá wa já. So àárọ̀ yìí náà bá wa já granite ọ̀kan yẹn. Àbí gravel ọ̀kan yẹn. Àárọ̀ yìí náà bá wa já. Náà bá wa já gbogbo ẹ̀. So we need fún tó kù lọ́rọ̀ wa cement nígbà tí nílò báyìí is 100 bag. This is 100 bag. A sì nílò 100 bag. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe àkáǹtì senate wa lẹ máa lò. Ẹ̀yin tó láti láti ṣe àwọn kan ti ṣe láàárọ̀ wọ́n ti ṣe ẹnu ìgẹta sẹ́nu ó la rí 100 bags ẹnu ìdídá sí òní la rí 100 bags. So gbogbo Ọlọ́run gbọ́ pé 100 bag yòókù Ọlọ́run máa ṣe gbogbo Ọlọ́run gbọ́ sọ ẹ̀yin tó fẹ́ ṣe àkáǹtì ẹ máa lò ní 43 644 085 ní àkáǹtì ẹ máa lò 423 644 085 423 644 085. A fẹ́ wọ ìlẹ̀lẹ̀ ẹ wò lẹ́lẹ̀ yẹn ẹ kò sọ rí gbàgbé lẹ́lẹ̀ yẹn spain ẹ wò lẹ́lẹ̀ yẹn so wá nílò cement wá ẹ wá kìlọ̀ fún wọn kí ló dé so wá nílò cement lánàá fún iṣẹ́ tó tù lọ́pọ̀ ọlọ́pàá jù sí inú mi dé fún tá à ń ṣe ní Àgbàlá Gabriel I am so happy ọlọ́run ti lè wá ẹ̀jẹ̀ gàbà ti já fílẹ̀ ẹ̀wọ̀ ti dán bá a sì nílò 100 bag láìsí 100 bag yẹn àlewọ́ ibi ìbàyí tán toró gbọ́dọ̀ pure láìsí 100 bag yẹn this is 90 kìíní kàbọ̀ 100 ṣan láti já báyìí so if you come check me iṣẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ní sìn ẹ má wo òbí yẹn lọ ẹ̀ríkò wọn ti bẹ̀rẹ̀ wọ́n bá wá ṣe àwọn fílẹ̀ yẹn lọ́wọ́ wọ́n bá wá gba ògbó ẹ̀jẹ̀ lọ́wọ́ òní wọ́n ro àwọn fílẹ̀ yẹn wọlé can you see ní church bá a ṣe ń ṣe ti ọmọ bí a ṣe ń fi tọmọ àlàkejì wa ṣáájú bẹ́ẹ̀ náà la ṣe ṣe Olúwa lẹ́gbẹ̀ẹ́ kan humanity is the first religion humanity ni òun ló bá mi jù tẹ́lẹ̀ kì í ṣe humanity ni màá ti ṣe bí tipẹ́tipẹ́ kí ló kàn mí màá ti parí ẹ̀ but humanity ọmọ àlàkejì bí lè ká fi tọmọ àlàkejì wa ṣáájú and I love what we are doing
ohun tí gbogbo wa ń ṣe nínú mi lẹ́gbọ̀n bẹ̀tẹ̀ eruku yẹn ti pọ̀ ọyẹ́ ti dé ìgbà ẹ̀rùn ti dé ní Nàìjíríà báyìí tí eruku yẹn ń pọ̀ gan afẹ́mi sọ pé awọ táwa ti wá wọ tọ́ka wá ta ìzẹ̀ prayer sì ti wà ní ẹ̀wù so ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò lórúkọ tí sọ máa rí àlùbà a bag of cement is 9,000 naira you can buy one ẹ lè rà fọ́mọ yín ẹ lè rà nítorí ìyàwó yín ẹ lè rà nítorí tẹ́ ẹ expect kọ́ lọ́n ṣe because ilẹ̀ lẹ̀ prayer sì lélẹ̀ èèyàn ò ní ṣerú nǹkan báyìí káyé wa bákan náà so if you have been privileged to do this please do wọ́n lọ́ máa fún yín lórí ọ̀fẹ́ láti ṣerú nǹkan báyìí lórí ọ̀fẹ́ ni o má jẹ́ kán wọ́ ilẹ̀ yìí lẹ́yìn rẹ o má jẹ́ wọ́ lẹ́yìn rẹ o bí òjú báàgì sìmẹ́ǹtì kan bí òjú báàgì méjì bí òjú báàgì mẹ́ta ẹ lè ra nítorí ọmọ yín ẹ lè jọ ọmọ yín ní ó rà á ẹ lè ra méje ẹnìkan ti ra 20 fún wa láàárọ̀ yìí ẹnìkan ti ra 20 fún wa ẹnìkan ti ra méje fún wa ẹnìkan ti ra mẹ́ta fún wa láàárọ̀ ẹnìkan ti ra ẹyọkan ẹnìkan gbé òní tó owó ẹyọkan òun náà dẹ̀ ṣe inú ẹ̀ ẹ rọ̀ wọn lọ. amen. báwo gbé gbogbo ẹ lọ wà lọ gbé cement ẹ 1 bag of cement is 9,000 naira. amen. Is 423-6444-085. Katamalo is 423-6444-085. Mo gbàdúrà ilẹ̀kùn àánú máa ṣí fún wa. Mo gbàdúrà ọ̀rẹ́ owó Ọlọ́run ìrànlọ́wọ́ tẹ́ ò nílò kí ó máa dìde fún wa. Ìṣàbùwẹ̀ wìdí aláàánú yóò wà yín olóore máa dìde sí 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 ẹ̀mí wà bákan náà ẹ̀mí wà bákan náà Olúwa tún ìgbà yín ṣe Olúwa tún àpò yín ṣe ẹ̀rí ọwọ́ Ọlọ́run àánú máa dìde fún yín ìrànlọ́wọ́ máa jáde fún yín ẹ̀mí wà bákan náà ẹ̀rí àánú gbà ojú òní tì yín ojú òní tì yín ojú òní tì yín ojú òní tì yín ìṣàbùwẹ̀ wìlíì ìṣàbùwẹ̀ wìlíì ìṣàbùwẹ̀ wìlíì ìṣàbùwẹ̀ wìlíì ìṣàbùwẹ̀ wìlíì ibi tí ẹ ti mú kò ní tán bẹ̀. Ibi tẹ́ tí mo 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 kò ní tán bẹ̀. Bí ẹ ṣe máa ń dìde sáwọn èèyàn, táwọn àwọn èèyàn ò ń lérò, ẹ dẹ̀ dìde sí wọn. Ẹni tó pè mí yóò máa dìde sí yín. Bí ẹ ṣe ń dìde sí àwọn èèyàn ní every time, Ọlọ́run àwọn àpọ́stélì, ẹ̀mí àwọn wòlíì yóò máa dìde sí yín. Ní gbogbo ọ̀nà ẹ rí ojú rere. Ní gbogbo ọ̀nà ẹ rí àánú. In the name of Jesus. 423-6444-085. 423-6444-085. Zenith Bank. Zenith New. Zenith Bank. Zenith Bank. Buy one, buy two, buy three. Ẹ̀rọ bọ́ọ̀lù bá ṣe bùkún yín sí ẹ̀rí ànúgbà. Ẹ̀gbọ́n mo rọrùn àti máa ń ṣe ẹ̀kú máa. Ṣé mo lọ lápọ̀ nìyẹn? Bàbá ti lò sókè ká tó dé ká ti dáná lẹ̀ ní o.